Makinde fẹ́ fi 300 bílíọ̀nù náírà tó fẹ́ yá ṣe àlàyé rèé lórí rẹ̀. Láti bí ọjọ́ mélòó kan báyìí ni ẹnu ti bẹ̀rẹ̀ sí ní kùn ilé ìgbìmọ̀ asòfin àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí 300 bílíọ̀nù náírà tí ilé ìgbìmọ̀ asòfin náà buwọ́lù fún gómìnà Ṣèyí Makinde láti ya ọ̀kan lára ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń sojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn Ṣakí tó tún jẹ́ aṣojú ẹgbẹ́ òṣèlú APC Honorable Ibrahim Shittu ló kọ́kọ́ pariwo síta lórí ayélujára Facebook wípé òun kò sí níbi tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lù ẹ̀yáwó 300 bílíọ̀nù náírà fún gómìnà Ṣèyí Makinde o. Shittu ní ìyàlẹ́nu ńlá ni ìgbésẹ̀ náà jẹ́ fún òun nítorí pé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wà lẹ́nu ìsinmi ọlọ́sẹ̀ mẹ́fà nígbà tí òun gbọ́ ìròyìn nípa ẹ̀yáwó náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìpàdé pàjáwìrì kan ni àwọn alákòóso ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ sáré ṣe kí wọ́n lè fún Makinde ní àǹfààní láti yá owó náà láì fi ọ̀rọ̀ tó àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó kù létí. Ìbéèrè tí ọ̀nàrẹ́bù yìí wá ń béèrè ni pé kí ló dé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún fẹ́ lọ yá owó nígbà tó jẹ́ wípé àlékún ti bá iye owó tí ìjọba àpapọ̀ ń fún pẹ̀lú ìlọ́po 500. Bákan náà ló tún béèrè wípé kí ló dé tí àwọn alákòóso ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fi ọ̀rọ̀ tó àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà létí kí wọ́n tó buwọ́lù ẹ̀yáwó náà. Lẹ́yìn ọ̀rọ̀ tí Honorable Shittu fi léde lórí Facebook ni ọ̀kan òjọ̀kan àríwísí ti ń wáyé lórí ọ̀rọ̀ náà. Èyí ló mú kí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fèsì nínú àtẹ̀jáde kan tí adarí ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀jù nílé ìgbìmọ̀ asòfin náà Honorable Sanjọ́ Adédoyin àti alága ìgbìmọ̀ ilé tó ń rí sí ìkéde ìròyìn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé Honorable Waheed Akitayo buwọ́lù tí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn. Àtẹ̀jáde náà tọ́ka rẹ̀ wípé ọ̀rọ̀ tí Honorable Shittu fi léde jẹ́ ọ̀rọ̀ tó ń ṣini lọ́nà tí ó sì tún fi hàn wípé Honorable náà kò mọ ojúṣe rẹ̀. Bákan náà ni wọ́n sọ síwájú sí wípé gbogbo ọmọ ilé ìgbìmọ̀ asòfin náà ní àwọn sọ fún wípé ìpàdé pàjáwìrì kan yóò wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 19 oṣù kẹjọ ọdún yìí. Ó ní àwọn fi ìkéde síta ní ojú òpó WhatsApp tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ń lò. Bákan náà ni wọ́n ya àwòrán àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìpàdé náà. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ṣe àlàyé síwájú sí wípé Honorable Shittu tó ń fi ẹ̀sùn kàn yìí kì í sábà kópa níbi àwọn ìpàdé tí ilé ìgbìmọ̀ asòfin náà bá ṣe pẹ̀lú àlàyé wípé ìdá 20 péré ni ìwọ̀n bí wọ́n ṣe ń kópa níbi àwọn ìpàdé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ìwọ̀sí ńlá gbà ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó bá àwọn èèyàn ìlú Ṣakí tó ń sojú nílé ìgbìmọ̀ asòfin. Àlàyé tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe nínú àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ ni pé bílíọ̀nù 151 náírà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ fi san lára gbèsè tí wọ́n jẹ ilé ìfowópamọ́ UBA. Bílíọ̀nù 151 tó ṣẹ́kù yóò jẹ́ lílò fún ìpèsè àwọn ohun èlò amáyédẹrùn àti láti san owó iṣẹ́ fún àwọn agbaṣẹ́ṣe tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé iṣẹ́ fún jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú oṣù kẹjọ ọdún 2021 ilé ìgbìmọ̀ asòfin buwọ́lù ẹ̀yáwó bílíọ̀nù 6 náírà tí gómìnà Makinde gbà láti ṣe àwọn àkànṣe iṣẹ́ ìlú. Nínú oṣù kẹwàá ọdún 2021 bákan náà Makinde ya bílíọ̀nù 18 náírà míì. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tún buwọ́lù ẹ̀yáwó 50 bílíọ̀nù náírà fún gómìnà Makinde nínú oṣù kínní ọdún 2024. Láàrin ọdún 2025 tá à ń wí yìí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lù ẹ̀yáwó 200 bílíọ̀nù náírà. Nínú oṣù kẹta wọ́n tún fi òǹtẹ̀lù ẹ̀yáwó 50 bílíọ̀nù náírà nínú oṣù keje kó tó di pé wọ́n pe ìpàdé pàjáwìrì láti buwọ́lù ẹ̀yáwó 300 bílíọ̀nù náírà nínú oṣù kẹjọ ọdún tá à ń wí yìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn.